Ẹ káàbọ̀ sórí Tiwantiwa TV níbi tí a ti mú eré wá fún yín lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan. Ká tó tẹ̀síwájú, ẹ bá wa comment, ẹ like, ẹ share, kẹ́ dẹ̀ subscribe ká lè máa mú eré wá fún yín lóòrèkóòrè. Omolabake lérè tá mú wá fún yín lénìí. Omolabake dá lérí àwọn òbí méjì tí wọ́n bímọ ẹyọ kan. Àmọ́ ṣá tí wọ́n fẹnu kan bọ́mọ wí. Bàbá wà ní school of thought wípé ká fọwọ́ tó lè mọ bọ́mọ wí nítorí ọjọ́ ọ̀la yìí. Ìyá wà ní school of thought wípé ọmọ táyé bí láyé ń pọ̀n, ká má fọwọ́ tó lè bá ọmọ wí àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀. Bàbá jọ̀wọ́ ìbáwí, ó fi ìyálẹ̀ kó ṣe bó bá ṣe gbà. Rabara bẹ́ẹ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀. Ọmọ kó sọ́wọ́ àwọn ajínipa, àwọn ajínigbé kọ́, àwọn ajínipa. Ibẹ̀ ló ti kọ́ ẹ̀kọ́, orí ló yọ. Ẹ wo, ẹ lọ wo Omolabake, kẹ́ lọ wo nǹkan tó gbẹ̀yìn eré yìí. Ẹni tí ẹ bá ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe, ẹ comment, ẹ like, ẹ dẹ̀ share, kẹ́ lè máa gba notification nígbàkigbà tá bá ti ń post àwọn eré tuntun lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan. Nílé jù báyìí lọ, ẹ ṣeun, ó dìgbà.